أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Mo kí gbogbo àwa olùgbọ́ mi ní gbogbo àyè tí a wà, àlàáfíà Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, oore àjẹǹjẹtán Ọlọ́run tí wọ́n pè ní àlùbáríkà kó máa jẹ́ fèmí àtẹ̀yìn. Ó ṣeni lè mà nípò tí àwa al-umma al-islamiyya bára wa lónìí. Ẹ wo oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀, oríṣiríṣi àwọn àkóbá táwọn alákòóbá tí ń kó bá ummatul islamiyya lónìí. Ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ ní ìlú wa, ìlú Ìlọrin láìpẹ́ yìí. Ọ̀rọ̀ náà ó ṣeni lè mà ó ṣe ní kàyéfì. Mà nínú ìwòye mi, ẹni tí mo rí ni pé nígbà tá a bá ti mọ̀ pé ẹni tí ń sòdodo ọ̀rọ̀ àwọn kan ní ń bú, gbogbo jágbajàgba tí ó máa ṣẹlẹ̀ rí o. Ẹgbẹ́ tí bá ń sòdodo ọ̀rọ̀ Ọlọ́run, ẹgbẹ́ kò sọ̀rọ̀ méjì ju ọ̀rọ̀ Ọlọ́run lọ, ń tá a kà sí ni pé èébú ní ń bú, àwọn àṣẹlẹ̀ kàyéfì tí ó máa ṣẹlẹ̀ ni. Ẹni sọ pé ẹni tá ń ṣe yìí, ká máa di nǹkan, ká máa jó nǹkan, bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn kì ló burú ń bẹ̀. Èèyàn bá mú odidi ebe egun òkú ní ara àwọn afá àti ẹ̀ ń wí tá a sọ̀rọ̀, tàbí ara àwọn tó sọ̀rọ̀ pé wọ́n sọ ti ẹ̀ dẹ̀bi. Tẹ̀bí tí wọ́n sọ̀dà ni pé ọ̀tọ̀ ni táwọn bá lọ ń tiẹ̀ o, kò jẹ́ mẹ́lànà táwọn ń ṣe ń tiẹ̀ o, ìlànà tí a yàtọ̀ àmọ́ gbógun tí à ń tiẹ̀ ni o, tá a sì mọ̀ pé ń tiẹ̀ ń ṣe ọ̀dà. Gbogbo àwọn nǹkan jágbajàgba báyìí ni ó máa ṣẹlẹ̀. Ọlọ́run sọ nínú tírà mímọ́ al-Qur'an, ó ní wattaqu fitnatan, ó ní wattaqu fitnatan, ó ní ẹ bẹ̀rù fìtínà kan, ìyọnu kan, tó jẹ́ pé ìyọnu tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o, la tusibanna alladhina zalamu minkum khassa, kì í ṣe àti àṣàbòsí nìkan nù yín ẹni ó máa ṣẹlẹ̀ sí o. Ẹ wo ẹ̀gbin tí wọ́n fi rí àwọn àfáà là lónìí. Àfáà wo ni ó pe ọ̀rẹ́ ńlá nílé onítọ́ mẹ́yìn? Èmi ni mo mú ibà àfáà lọ ń jẹ́. Kẹ́ẹ̀jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ gbógun ti àwọn tí ó bá dáa láwùjọ. Ilé kéwú báyìí ni, àwùjọ báyìí ni, aláìmọ̀kan ni ó. Àwùjọ wo ni nǹkan yìí ọ̀rẹ́ láà ní ìsìn? Àwùjọ wo ni ọ̀rẹ́ láà? Wọ́n kú ti mọ̀ pé alùsùn náà làwa, sálàfí làwa, súfí làwa, ibo ni ọ̀rẹ́ láà ní ìsìn? Àwùjọ wo ni ọ̀rẹ́ láà? Tá a bá lójútì àsìkò yìí gan-an la lè jọ pé nǹkan àdójútì ńlá lélẹ́yìí. Ìdìndí àfáà tọ́mọ̀ àmà pàǹdì ẹ̀mí ẹgbẹ́ rẹ̀ tọ́lọ́run sì sọ fún abẹ́mi ti tóbi tó. Ọlọ́run mọ́ra níṣẹ́ tí ọ̀dà o, kéèyàn ò kókù mà kó kókó ń dó kọ́ lọ owó mọ́sáàsì ńlá Kàábà. Ẹ̀mí ọmọ ànábì Ádámà ó tóbi jùlọ lọ́dọ̀ Ọlọ́run. Nítòsẹ́hùn yóò jìyà lórí ẹ̀ ní ẹ̀ṣẹ̀ lọ́dá. Ṣùgbọ́n ẹ̀mí ọmọ ànábì Ádámà lọ́dọ̀ Ọlọ́run ní ó tóbi jùlọ lọ́dọ̀ mi. Kò yẹ pé sátí èṣù bẹ̀ ní kọ́ lọ owó Kàábà. Òyìn ò tóbi tó ẹ̀mí ọmọ ànábì Ádámà. Ibi tọ́lọ́run pàtàkì ẹ̀mí dé, Ọlọ́run pàtàkì ẹ̀mí pọ̀. Torí ó fi tìsíra rẹ̀ pé òun lò ń lẹ̀mí ọmọ èèyàn. Ẹ̀mí ńlẹ̀ wá sọ di tẹ́ ń pa àṣírí lónìí. Ẹ̀yìn ẹ̀ka ọ̀dájú òdòró torí pé ọ̀fẹ́ máa náwó nú ayé. Gbogbo tí ọ̀jẹ̀ máa fà lẹ́bí ń ṣe fáàrí lónìí. Ká máa fi mọ́tò ṣe fáàrí. Ilé mi lọ dáa jù. Ọba tó kàn létí mọ́ kọ́ abárí mọ́tò tó gbé wá sí ọ. Bọ́ ọba kú máa gbé mọ́tò lọ. Òpònú àfáà, òpònú ọmọ kéwú. Èmi ọba àwọn ọmọ kéwú wí ohun tí ẹ gbà lọ́dọ̀ èyí tẹ́ ẹ já àfáà àwọn ẹni ẹ̀ ń ṣeun. Tọrẹ bàbàrà ayé fún ọ. Ànábì wa Muhammad gan ebi bẹ́ẹ̀ nú àdúrà tí máa ṣe é pọ̀. Sẹ́yìn ọmọ ṣàdúrà ni onílà tajiyá dúníyà akbar hamina. Mọ́jà yìí ọ jẹ́ pé ní pápápá gbogbo èròǹgbà tíya. Ní àdìọ́kàn wa, ní pinnu wa pé àfi ká sálàyé yìí. Bàbá tí ní àìtí ìdébì kan. Bóun tèmi ti á jẹ́ nù rẹ̀. Èyàn lè ń polongo fáwọn èèyàn lónìí o. Èyàn àfẹ́ yí padà. Ànábì sì sọ fún wa tẹ́lẹ̀, ó lásìkò kan bọ̀. Ó ní yóò ṣe kó à ń yá tíya. على أمتي زمان أو على الناس زمان على الناس غاني pé àsìkò kan bẹ tí ń bọ̀ àbá ẹ̀yin èèyàn ó ní àsìkò ń bọ̀ ó jẹ́ pé la yabqa fil islam illa ismu kà á sí nǹkan kan tí ó kùkù ìsìlámù mọ́ àfọwọ́kọ lásán sásìkò náà kà á wá wáyé wala yabqa fil Qur'an illa rasmu kà á kún kankan náà al-Qur'an mọ́ àyàfi àkọọ́lẹ̀ tá a kàn rí náà rẹ̀ ẹnu àwọn àfáàní ó dùn wọ́n máa ka Kùránì wọn à sì ló ń tọ́wà ń bẹ̀. Ìní pé kà á kún kankan bẹ̀ mọ́
àyàfi tí a kọ́ ọbẹ̀ lásán iṣẹ́ ẹbẹ̀ dà àwọn èèyàn ò ní lò mọ́ ó ní ìgbà òun bọ́ ìgbà òun náà lòdì yàrá bí n tí ó jó yàn náà ẹ̀wùkọ́ náà mọ̀rítọ́ náà ń sáwọn àjọyọ̀ kọ̀ọ̀kan tó lọ gé ọmọ ẹ̀yẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ̀bọ́n náà ń lọ sáwọn àwùjọ tí ń pé à ń ṣe kínní àwọn àfáà wa wo náà fẹ́ máa náwó ńlá kọ́ máa ná bẹ́ẹ̀lì ńláńlá irúfẹ́ tí fi ń ṣe fáàrí hùn tí mi tẹ́ dàwùjọ mi tẹ́ pé bẹ́ẹ̀lì ńláńlá wọ́n máa yọ jáde tó wó kún ọwọ́ ẹni tó gbé lọ́wọ́ báyìí níbo ló ti rówó hùn kí ni iṣẹ́ rẹ̀ níbo ni ilé iṣẹ́ rẹ̀ wà tí ìbá ṣe para àwọn tí ń pa àwọn èèyàn náà nù ẹ máa gbé àwọn látàjásàsù ẹ jẹ́ àtàjásàsà lórí èèyàn níbo ilé iṣẹ́ rẹ̀ wà tó fi ṣe owó kùnà ní 50 million lóde kan mo ti rí ọlọ́run ó tu ogun tá à ń ṣe ìwò wattaqu yawman turja'una fihi ila Allah ẹ bẹ̀rù ọjọ́ kan tá a padà ọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin fẹ́ jágbá àfáà ní kẹ́ ẹ sọ̀rọ̀ iná ni a sì ń pariwo kí sẹ̀ríà wà ẹlẹ́ẹ̀tún fẹ́ sẹ̀ríà tí gbogbo ẹ̀yin àfáà náà bá fọwọ́ sí sẹ̀ríà tí gbogbo aráàlú mọ̀ pé oore sẹ̀ríà ó jẹ fún wa oore sẹ̀ríà ọlọ́run ó jẹ irú tí ẹ mú náà ní ìsìn bóyá bá a ti gbọ́ ọmọ náà nù ọlọ́run jẹ́ dájú òdodo wà lórí ẹ̀ náà pẹ̀pẹ̀ ní òsín tí ń jẹ́ sẹ̀ríà mo láti wá ń bò dájú òdodo ti wà fún ọmọbìnrin tí wọ́n pa ní ìsìn àtàwọn tí ẹ pa bẹ́ẹ̀ tí ẹ ti lọ tẹ́ ẹ bá gba sẹ̀ríà ọlọ́run ni iṣẹ́ tá àfáà mi ń ṣe gan sẹ̀ríà ó tu ẹni tó ní òun máa ṣe oògùn kìnìkan fáwọn èèyàn oògùn kìnìkan orí òkú lọ́ọ́ wá ẹsẹ̀ ìbejì òkú lọ́ọ́ wà tọwọ́ bá tẹrú àfáà bẹ́ẹ̀ ó ní tí wọ́n gbèdé lórí inú ìdájọ́ sílẹ̀ ni àwọn àfáà yẹn fi ń sá fún sẹ̀ríà ọlọ́run ó sì ń dùn mí fẹ́yìn àwùjọ tí nǹkan òye ń tiyín lẹ́yìn náà tó ń pè àfẹ́ sẹ̀ríà ní tí sẹ̀ríà fẹ́ wá ṣe gan-an nu inú kó mú àwọn aláìníṣẹ́ àwọn tó yẹ pé èèyàn ní ń pa á sówó àwọn àkà àwọn ọ̀dájú òdòró àgán sẹ̀ríà fẹ́ ṣiṣẹ́ lórí wọn ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ìtọ́sẹ̀lẹ̀ kò gbọ́dọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ kódà wà gan máa rán ìjọba wa létí ẹ ṣe déédéé lórí ẹ̀ ẹ̀yin òbí ọmọ ẹ gbọ́dọ̀ yọ̀ǹda o torí ẹ lè wà bá yín wọ́n bẹ̀ yìí pé ẹgbẹ́ ìṣẹ́jọ́ ẹ sí ẹjọ́ ẹ jẹ́ wọn firú èyí òjófin tó bá ti pẹ́ ní ọ̀pá àyàn wọn èèyàn náà jáde tí ẹ gé orí ẹ̀ yìí ó sẹ́ni kan ó tó dẹ́rù ẹ̀wù mọ́ lọ́la pápá wa Yorùbá bẹ̀rù pọ̀ èyí ni ẹ jẹ́ ajé ọwọ́ kó ṣẹlẹ̀ láwùjọ wa tí mo bẹ̀ lọ́hùn pé Ọlọ́run kó ṣàánú wa kó fi òfin rẹ̀ ṣẹ̀ríà rẹ̀ kó fi rinlẹ̀ pàápàá jùlọ nílùú wa yìí ó lè jẹ́ pé ìpànìyàn yìí ó dínkù gbogbo àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì láì ní iléeṣẹ́ kankan láì ní nǹkan kan tá a ń bọ̀ ẹ ti rówó tá a ló fún yín